lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985 ẹ gbọ́ mi lẹ́ẹ̀kan sí o ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985 ìyún the 27th of August 1985 ìṣẹ̀lẹ̀ kàyéfì ìṣẹ̀lẹ̀ ńlá máa ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè yìí nígbà tí àwọn ológun tí wọ́n fipá gbàjọba lọ́wọ́ olórí orílẹ̀‐èdè yìí ọ̀gágun Muhammadu Buhari tí wọ́n sì ju bàbá náà tí wọ́n jù sẹ́wọ̀n. ẹ̀yin akẹ́kọ̀ọ́ dà ẹ̀yin tẹ̀ ń lo abala yìí lórí tẹlifíṣàn Yorùbá Tòótọ́ tẹ̀ ń lò fún ìwádìí dà bí ẹ bá gbọ́ tí wọ́n ń sọ pé palace school ìyẹn òdìtẹ̀gbàjọba inú ààfin ìdìtẹ̀gbàjọba yìí gan ni wọ́n ń pè bẹ́ẹ̀ nítorí pé kò mú ìtàjẹ sílẹ̀ kò mú wá rárá o. ẹ rántí pé ọ̀gágun Muhammadu Buhari ló fìdí tẹ̀gbàjọba lọ́jọ́ tó gbẹ̀yìn nínú ọdún 1983 lọ́wọ́ ààrẹ Shehu Shagari gbàrà tí Buhari tó sì ti bẹ̀rẹ̀ ìjọba ìní àwọn sójà ológun ẹgbẹ́ ni wọ́n ti ń fẹ̀sùn kàn wípé ó ti gbàgbé gbogbo àwọn tó ràn lọ́wọ́ láti di olórí orílẹ̀-èdè yìí tó sì jẹ́ pé àwọn tí kò kópa rárá lórí bó ṣe di ọ̀gágun tó di olórí orílẹ̀-èdè yìí ló ń kó sípò. èyí nìkan kọ́ wọ́n ló tún fi ìgbógun ti jẹgúdújẹrá ẹ̀ wọ́n ló fi ń jìyà jẹ àwọn ọ̀tá ẹ̀ ni o. gbogbo èyí ló ń bí àwọn ológun nínú tí wọ́n fi pinnu láti gbàjọba lọ́wọ́ Buhari. ṣùgbọ́n láàrin àwọn aráàlú èyí táwọn tó fẹ́ dìtẹ̀ gbàjọba lọ́wọ́ Buhari tí wọ́n tún padà mú lọ sọ́wọ́ ohun tó ń bí àwọn aráàlú nínú sí Buhari jù ni pé ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí kò dára lábẹ́ bẹ́ẹ̀ ni ìnira ó gba gbogbo Nàìjíríà lásìkò tí Buhari ń ṣèjọba. yàtọ̀ sí eléyìí ọ̀pọ̀ àwọn tí kò gba ìjọba ti Buhari tí wọ́n máa ń bu tí wọ́n ń sọ̀rọ̀ nípa ìjọba yẹn ló máa ń jù sẹ́wọ̀n. àwọn oníròyìn náà wọ́n fara gbá púpọ̀ o nítorí pé Buhari kò fún wọn láàyè láti ṣe ọwọ́ wọn dáadáa. bẹ́ẹ̀ làwọn oníròyìn kò lè gbàgbé òfin Decree 4 tí Buhari gbé jáde lọ́dún náà lọ́hùn láti fi máa gbógun ti ẹni tó bá kọ nǹkan tí ò dára nípa ìjọba ẹ̀ tàbí kọ ìròyìn tó tako ìjọba ẹ̀. bákan náà àwọn kan tó rí Buhari gẹ́gẹ́ bí ẹni tó gbé ẹ̀sìn Islam rò sórí pàápàá bó ti jẹ́ pé mùsùlùmí bí ẹgbẹ́ ẹ̀ ń lọ fi ṣe igbákejì ẹ̀ ìyẹn mùsùlùmí kan tó wá láti ìpínlẹ̀ Kwara tí wọ́n ìjọba tó kà sí ara ilẹ̀ Haúsá ìyẹn ọ̀gágun Túndé Díàgbọn. gbogbo èyí náà làwọn ológun tó mú sọ́wọ́ tí wọ́n sì pinnu láti gbàjọba lọ́wọ́ Buhari. lọ́jọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún 1985 ẹni àwọn ológun mẹ́ta kan ìyẹn ọ̀gágun Abdulmumin Aminu tó ṣíwájú wọn ọ̀gágun John Madaki àti ọ̀gágun Lawan Gwadabe iná wọn máa wọlé ìjọba orílẹ̀-èdè tó wà lágbègbè Dudambara kìyẹn ní Ìkòyí ní ìpínlẹ̀ Èkó nígbà náà wọ́n sì na ìbọn sí Buhari wọ́n ní ọlọ́lá jùlọ ẹ̀ka wọ̀nyí sókè o kí ẹ sì rọra tẹ̀lé wa. báyìí ni wọ́n gbé odidi olórí orílẹ̀-èdè yìí kúrò nínú ilé ìjọba tí wọ́n jù sí ẹ̀yìn mọ́tò bí ọ̀daràn tí wọ́n sì gbé e lọ. yàtọ̀ sí ìgbàgbọ́ àwọn èèyàn àti ìròyìn tó gbajúmọ̀ pé ọ̀gágun Sambo Dasuki ń ló mú Buhari kò sóòótọ́ níbẹ̀ rárá o. kódà Aminu Abdulmumin tó síwájú àwọn tó lọ mú Buhari ó fìdí ẹ̀ múlẹ̀ pé Dasuki kò tẹ̀lé àwọn rárá. báyìí ni wọ́n fi Buhari ni wọ́n gbé kúrò nílé ìjọba o tí ọ̀gágun Ibrahim Babangida tí wọ́n sì kéde ẹ̀ gẹ́gẹ́ bí olórí orílẹ̀-èdè tuntun. pẹ̀lú bí Babangida bó ṣe mọ Buhari tó mọ̀ dáadáa wípé kì í ṣe ẹran rírọ̀ níṣẹ́ ló pàṣẹ pé kí wọ́n lọ jù sẹ́wọ̀n ní ìlú Ẹdó tó wà ní ìpínlẹ̀ Benin àsìkò yìí. ibẹ̀ gan ni Buhari inú màá sì ti ṣẹ̀wọ̀n tó sì jẹ́ pé láti ọdún 1985 ìyẹn oṣù kẹjọ tí Buhari ti wà nínú ẹ̀wọ̀n ọdún 1988 inú wọn padà fi sílẹ̀ ìyẹn lásìkò tí ìyá ẹ̀ kú. èyí túmọ̀ sí pé ọdún tí Buhari fi ṣẹ̀wọ̀n ó ju ọdún tó fi ṣe ìjọba ológun orílẹ̀-èdè yìí lọ. ẹ má gbàgbé gbogbo ọjọ́ àbámẹ́ta ìyẹn ọjọ́ sátidé iná mú àwọn ìṣẹ̀lẹ̀ gbàǹkangbì tó ti ṣẹlẹ̀ lórílẹ̀-èdè yìí sẹ́yìn wá fún yín. ẹ jẹ́ ká tún pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. ẹ jẹ́ kí àwọn ọmọ wa pàápàá àwọn akẹ́kọ̀ọ́ iléèwé yunifásitì àti girama kí wọ́n máa wá abala yìí o nítorí pé ẹ̀kọ́ ọ̀tàn kò sí nínú ìwé mọ́ gbogbo ohun tá a sì ń gbé jáde kò sí nínú àkójọpọ̀ ìwé kankan tí wọ́n kọ sínú ìwé iṣẹ́ ìwádìí ni. gbogbo eléyìí wọn ò lè kọ́ wọn nílé ìwé tí ó sì ṣàǹfààní púpọ̀ fún wọn tí wọ́n bá ń bá wa rìnrìn àjò lọ́sọ̀ọ̀sẹ̀ títí dọ̀sẹ̀ tó ń bọ̀ tá a tún pàdé ire àti àánú ni yóò máa tọ̀ wá lẹ́yìn lọ́jọ́ ayé wa gbogbo. ó dàbọ̀.